Aláròyé máa wí o. Nítorí pé kò rẹ́ni gbà á, akẹ́kọ̀ọ́ fásitì pa ọmọ tó bí. Nítorí pé ẹni tó fún lóyún kò gbà lọ́wọ́ rẹ̀, akẹ́kọ̀ọ́bìnrin iléèwé gíga fásitì Federal University of Dutse kan tó wà lágbègbè Dutse ní ìpínlẹ̀ Jigawa ti fìbínú pa ọmọ ìkókó tó ṣẹ̀ṣẹ̀ bí. Àìpẹ́ yìí ni akẹ́kọ̀ọ́ iléèwé fásitì ọ̀hún bímọbìnrin kan, ṣùgbọ́n tí ẹni tó fún lóyún kò gbà lọ́wọ́ rẹ̀. Gbogbo akitiyan akẹ́kọ̀ọ́ náà láti bẹ àfẹ́sọ́nà rẹ̀ pé kí ó gba ọmọ náà lọ́wọ́ òun ló já sí pàbó. Ṣe ni onítọ̀hún tóun náà jí akẹ́kọ̀ọ́ níléèwé fásitì yìí kan náà ní kì í ṣe òun lòún lóyún náà rárá. Ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni ìyá àkókò ọ̀hún bá fìbínú ju ọmọ rẹ̀ sílẹ̀ láti orí àjà méjì kan tí ó ń gbé nínú iléèwé náà. Lójú ẹsẹ̀ tí ọmọ náà ti forí dólẹ̀ ló ti kú, ṣùgbọ́n àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn náà sáré gbé ọmọ ìkókó ọ̀hún dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba kan tí wọ́n ń pè ní Rashid Shekoni Teaching Hospital tó wà lágbègbè náà. Àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà ni wọ́n sọ pé òkú ọmọ náà ni wọ́n gbé wá sí ilé ìwòsàn àwọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Lawal Shishu Adam tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹfà ọdún yìí sọ pé lóòótọ́ ni akẹ́kọ̀ọ́bìnrin iléèwé Federal University kan tó wà nílùú Dutse tó wà ní ìpele kejì ní iléèwé ọ̀hún fi oyún inú rẹ̀ bí ọmọbìnrin kan, ṣùgbọ́n àwọn ẹni tó bímọ náà fún kò gbà lọ́wọ́ rẹ̀ ló bá fìbínú ju ọmọ náà bọ́ sílẹ̀ látòrí òkè ilé tó ń gbé. Àwọn akẹ́kọ̀ọ́ kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ni wọ́n gbé ìyá àti ọmọ náà lọ sí ilé ìwòsàn kan tó wà ní agbègbè náà, ṣùgbọ́n òkú ọmọ ọ̀hún ni wọ́n gbé dé hospital náà. Alukoro ní àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́, àwọn sì máa tó jábọ̀ ìwádìí àwọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.